ọkùnrin tó fi tipátìkúùkù tí ó mú ọ̀bẹ sígbèrè ọmọ rẹ̀ báyìí wípé tí ọba gbà owó gun pa títí tó sì fi bá lájọṣepọ̀ tọmọ yẹn fi lóyún tọmọ yẹn fi bímọ ọmọdà ẹgbẹ́ ọmọ yẹn jáde ọmọ yẹn dà ẹgbẹ́ ọmọ wá ní ẹgbẹ́ ọmọ jáde ẹgbẹ́ ọmọ jáde ẹgbẹ́ ọmọ jáde ọ̀yà ìwọ náà dìde ọmọ rẹ ní ọmọ tó yẹ kọjọ́ ọmọ rẹ tún ní tọmọ rẹ ń pè kábíyèsí ọlọ́run what an abomination ọlọ́run mọ́mọ́ bínú kí ló dé táwọn èèyàn ń pe ìbínú ọlọ́run sórí ilẹ̀ pẹ̀lú àwọn àwà burúkú tí èsì sẹ́yìn nìkan lẹ́jìyà yẹn ọ̀yà ẹ jẹ́ kámẹ́rà ọmọ ẹ lọ́dọ̀ rẹ̀ báwọn gbogbo tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn ẹ wá jí ọmọ ẹ sọ kí gbogbo ọmọ nàìjíríà ọmọ ẹ gbọ́ èdè ni ó gbogbo tó ṣẹlẹ̀ ọ̀yà ọmọ ẹ sọ òní náà ni bóyá àwọn tó wà ń ta tí mo ti pè ọ̀rẹ́dì ṣé wọ́n ti wà mẹ́ tí wọ́n gbé ọ lọ bóyá wọ́n gbé ọ lọ lónìí bóyá wàá sì yanjú ẹ̀ tó fi jẹ́ pé kò ní sí wàhálà mọ́ tí ọmọ lọlé inú tó ọba sọ náà ni ọ̀yá ẹ jẹ́ kí microphone lọ́dọ̀ rẹ̀ ọmọ bíbí ìlú wo ni ẹ́. káàbọ̀ sórí ìkànnì Kókórò Alátẹ níbi tí ó ti máa gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ ṣe ìrọ̀lẹ́ wa. bíbí ìlú wo ni ẹ́. I'm from Ogun State, sir. Ibo gangan l'Ogun State. Ìjẹ̀bú-Òde. Kí lorúkọ ìyá rẹ? Ọlábọ̀wálé. Bàbá rẹ ńkọ́? Ọládìpẹ̀kun. Ìjẹ̀bú-Òde àbí? Ibẹ̀ sà. Báwo ló ṣe pàdé ìyá ọmọ yìí? Jọ̀rọ̀ sí kìíní. Ìgbà tí mo wà ní school. So ìgbà tí mo wà ní school, that was mo wà ní SS2. Okay. Kí lorúkọ school yẹn? Community. Community kíni? So o rántí orúkọ school yẹn? Okay, SS2 ló ti pàdé ìyá ọmọ yẹn. Ọmọ ìlú wo ni ìyá ọmọ yẹn? Ogun State. Ọmọ Ogun State náà ni. Okay. Ẹjọ́ pàdé ẹjọ́ ṣeré àbí? Ó bí ọmọ ìfún ẹ. Ohun táàmì yẹn ó lóyún but ó sọ fún mi pé ó lóyún. Okay. So àjẹjọ wà ní ìlú ni. Okay. Títí tí ó fi bímọ kò sọ anything fún mi. Okay. bí wọ́n bí lọ́wọ́ ẹ̀ ń lé but kò sọ kankan fún mi àwọn èèyàn máa pàdé mi wọ́n bí mi pé ìyàwó mi máa lóyún mo ní ẹni mọ̀ pé kò sọ kankan fún mi tó wá ní yóò wá bá mi pé òun lóyún kò dẹ̀ sọ anything fún mi tó fi bímọ tèmi fi ṣe tán. Ìgbà tó bímọ tán kọ́? Ìgbà tó bímọ tán wọ́n wá bá mi wọ́n sọ anything fún mi. Okay. So ìgbà tèmi ṣe tán mo wà ń bẹ̀ fún 1 year kó tó ti pé mi gbọ́n lè kó lọ. Okay. So after 5 years tèmi wálé ni ó wá rí mi ó wá lọ bá àwọn èèyàn kan bíi family wa tí ó wà side ọ̀dọ̀ pé èmi ni òun bímọ yìí fún pé gbogbo time tí yẹn ẹ̀gbọ́n òun béèrè lọ́wọ́ òun wọ́n máa sọ kọ̀ọ̀kan fún wọn ni. So ìgbà tèmi wá wálé lọ́ọ̀ yẹn wá pè mí pé nǹkan báyìí búkì sọpọ̀sọpọ̀ ọmọ yìí èmi ni mo ṣáà yarí ń gbà yẹn pé láéláé pé ṣé èmi tí mo wà ní ìlú tó fi lóyún tó fi bímọ tí wọ́n sàn kan fún mi tí ọmọ fi lọ bọ́dún méjì kó tó dúpẹ́ mi kó ń bẹ̀ mo fi lọ ibì kan tí mo fi lọ 5 years pé mo tún wá wálé tọmọ tí ń lọ 7 years nígbà yẹn. Kí ló tẹ̀lé yẹn lẹ́yìn yẹn ńkọ́? Lẹ́yìn yẹn so ẹni yẹn wá ìfọ̀mù àti mi ilé tó wà ń bàdàn tó kú yẹn pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ o ìyẹn á ní pò ń fẹ́ fojú kan ọmọ yẹn ó wá pè mí wọ́n wá sọ fún gẹ̀yìn wọ́n ṣà fún nọ́mbà àǹtí mi bóyá wá àǹtí mi wá sí Ìbàdàn nìyẹn ọdún yẹn èmi ò sí lára àdèmí lọ bí iṣẹ́ bí èmi ṣe máa dé wọ́n ṣà pè mí bá máa dé bá wọlé bá bá ìyẹn ìyá ọmọ ilé bá lọ́dọ̀ àǹtí mi bá ní ọ̀dọ̀ àǹtí mi báwo lè kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní mo sọ pé òun bímọ fún mi mo ní àǹtí ìṣẹ́ fẹ́ gbọ́ ó lóyún tó tọ́ nígbà yẹn but wọn wá bá mi ó lóyún fún mi kò sí anybody tó wá bá mi tó fi bímọ mo wà ń bẹ̀ mi ò rí anybody tó wá bá mi pé èmi ló bímọ yìí fún o wọn ò sọ̀rọ̀ kan fún mi títí tí ọmọ yẹn á ti máa lọ bí 2 years nígbà yẹn àwọn bá mi sọ̀rọ̀ kan tó ń fi travel. So o padà gba ọmọ yẹn àbò gbà rárá. Àǹtí mi ṣàyà yín pé ọ̀hún pé tó lè wá yẹn pé ọmọ mi ni pé a máa tẹ́wọ́ gbà
ẹ ṣàgbà. àṣà àgbà nígbà yẹn but ọ̀dọ̀ ẹ̀ ni ọmọ ń wà tó ti fẹ́ lómi. ok ọ̀dọ̀ ẹ̀ ṣé o sojúṣe lórí ọmọ yẹn rárá rí. máa ń fún ọ̀yá ẹ̀ máa ń send account number sí mi kó tó kú. ó máa fún lówó ọjọ́ ìgbà míì gan máa ń fa ẹ̀ wá bàdàn táwa gbowó fún ọmọ. at the end of the day lẹ́yìn tí ìyá rẹ̀ kú ọmọ yẹn padà sọ́dọ̀ ẹ̀ àbí kó tó kú ló ti padà sọ́dọ̀ ẹ̀. òun yóò tí kú ọjọ́ yẹn èmi máa ń pè pé kó wa gbowó ọmọ ti mọ̀nà ibi báyìí ó máa ń wà ó máa ń gbowó àgbo àtúpadà. ok ìṣẹ̀lẹ̀ èyí tó wá gbé ọdẹ ní lálẹ́ yìí. ọjọ́ tó wá gbowó last ó wá padà sí ọdún yẹn jẹ́ ọjọ́ Sunday ó padà sọ́hùn ìgbà tó wá padà sọ́hùn bóyá padà sọ́hùn ni ìyá ẹ̀ bá pè mí pé òun fẹ́ fojú kan ọmọ yìí mọ́ n pé kó padà sọ́dọ̀ mi àmọ́ ní kí ló tó kú ọdún kan tó wọn máa ṣe tán skul wá ní kọ́ mọ́ padà sọ́dọ̀ mi pé kò possible ó ní òun ti gbọ́ pé màá yíyan o gbà tó máa dọjọ́ Monday tó tọ́ mi rí ọmọ nìyẹn èmi dẹ̀ ti ṣiṣẹ́ lọ gbà tó jọ̀sán n ṣáàrí. iṣẹ́ wo ló ṣe lọ. machine mo gùn. ọ̀kadà ló ń gùn dì sí ni. bẹ́ẹ̀ni. ok mo ṣáàrí. ọ̀sàrò ọmọ sàti dọ́dọ̀ rẹ àbí ọdún wo ló dọ́dọ̀ ẹ̀. ẹ̀wọ̀n tí mo ṣáà pé láàṣẹ. bó ló ṣe wá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó gbé ẹ débi lálẹ́ yìí. ìgbà tí ó ṣàdé mo bá area sister mi kan tó jáde ojú ọmọ olùkọ́ náà pé ọmọ yìí tó mú. no bó ló ṣe ṣẹlẹ̀ tó gbé ọ débi lálẹ́ yìí gbàgbé ogbó story yẹn à ní ìdẹ̀ lálẹ́. nǹkan tó ṣàgbé mi tó gbé mi dé ibà yẹn pé ibi tí mo fi sí tẹ́lẹ̀ tó ń gbé tó kò gbé pẹ̀lú mi nígbà tó dé tí mo fi sí school ibi tí mo fi sí lẹ́ni ẹ sọ pé ọmọ yóò kí n gbọ́rọ̀ pé ó níwà pàlàpàlà lọ pé òun ò fẹ́ wàhálà pé òun ṣàlè sí ọ̀dọ̀ mi ò dẹ̀ síbi tí màá ti sí báyìí ló fi gbé màá tiẹ̀ àjọ ń gbé mo dẹ̀ ń fún lówó mo sọ fún school bàtó yàrá nìkan pè mí pé kí má máa fọmọ yín nìkan lẹ́yìn lé pé kí lọ fi síbi ibi iṣẹ́ kọ́ṣẹ́ mo dẹ̀ tún lọ fi síbi tó ti ń kọ́ṣẹ́ mo lọ sanwó ń bẹ̀. Mr. Fẹ́mi. sá but nǹkan tẹ̀mí ṣàmọ̀ ni pé. Mr. Fẹ́mi. mo dá inú sá. ẹ̀ẹ́mẹ́lòó ọbọ̀mọ̀ yìí ní àjọṣepọ̀ Fẹ́mi ọ̀ya bó ló ṣe ṣẹlẹ̀. ọjọ́ yẹn mo lọ pati ọ̀rẹ́ mi ṣe pati so mo lọ pati mo dẹ̀ dé so ayẹ tí mo ti lọ́jọ́ yẹn so mo wá sùn ẹ̀mí wọlé mo sùn mo dẹ̀ dé oúnjẹ wà nílé fóun tó máa jẹun ti jẹun tiẹ̀ ẹ̀mí mi dẹ̀ wọlé èmi sùn so ibẹ̀ orí ṣá àti orí rọ́ọ̀gì gbà mí máa sun street star gbà mí ó dẹ̀ máa sun orí rọ́ọ̀gì so gbàdó dẹ̀ di ní òru ní ọjọ́ yẹn bẹ́ẹ̀ mi ṣe máa jí mo kọ̀ bá ní ẹgbẹ́ mi rà mo ṣáà mú ara mi bí ara mi ṣe yín pé kí ló ṣẹlẹ̀ tí mo yẹn jí nìyẹn pé kí ló wá ṣe yín báyìí kí ló ṣẹlẹ̀ máa ń ṣe kí ló ṣe náà mi wọ́wọ́ yẹ wá sọ̀rọ̀ yẹn mo kọ̀ gbígbàjú fún ni pé irú ibùkún wo nìyẹn ṣé etí wo ló bá wọn gbọ́n kọ bẹ́ẹ̀ àtìgbà yẹn báyìí mo wá ń fojú sílẹ̀ fún tí bá ti mú aṣọ káàkiri lórí ọmọ yìí. ẹ̀mẹ́lòó ló ṣe. ẹ̀ẹ̀kan ni. ẹjẹ má bọ̀ bí. o fẹ́ so o fẹ́ wàhálà. mi ì parọ́. gbọ́ mi so o fẹ́ wàhálà. mi ì lè parọ́ fún yín. máa gbọ́. ọmọ òun ló ṣe kì í ṣe ìwọ ló ṣe àná. ẹ má jẹ́ kámẹ́rà ọ̀dọ́dọ̀ ọmọ yẹn. tọrọ ọmọ yẹn àdéjọ 15 years lọmọ yẹn wà o. nígbà tó ṣe o ṣe mo lóore jókòó sí kámẹ́rà níwájú ẹ̀ ń bẹ̀. ó ní 15 years lónìí. kì í ṣe 15 years bẹ́ẹ̀. ọdún mélòó ni báyìí. ọmọ 2002 July 8 àbí February 8 bẹ́ẹ̀ dákun. ó máa wà òkè wàhálà alẹ́ náà ló wà òkè. no déètì tí yẹ sọ fún mi nìyẹn torí yẹ ò fẹ́ mi date of birth o. 2005 torí yẹ ò fẹ́ mi date of birth. súnmọ́ wájú. torí mọ́ mi ò fẹ́ mi date of birth. má wọrí ebó ń sáà mọ date of birth ti tara rẹ̀ bí wọ́n bá mọ date of birth yẹ. ṣé wọ́n bá jiyàn iye tó pè. èmi mọ date of birth lèmi. so mi mọ èmi mọ tó ṣe bọ́ nǹkan tí yẹ sọ fún mi nìyẹn. so ó wà ókè sá. sorry sir. ẹ mélòó ni ọkùnrin ìbọn ní àjọṣepọ̀ kó o tó lóyún. mi ò lè kà ètò ṣe tí wọ́n fẹ́ ṣe gbẹ̀yìn yìí ni mo pariwo síta so tẹ́mi gbẹ̀yìn wọ́n múná dé wọ́n wá yí spíkà sí ìsàlẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò há ìsókè jù bí n gbà tí dádì mi wá rí i pé mo ti ń pariwo lé àwọn pé
mo fẹ́ tú àṣírí àwọn síta ni wọ́n wá yí spíkà yẹn sókè wọ́n wá tilẹ̀ torí kí n má bàa bọ́ta ni mo wá sáré lọ sísàlẹ̀ pé kí n lọ bá kókó tó wá sálẹ̀ pé dádì mi tún fẹ́ bẹ̀rẹ̀ kí ní tó máa ń ṣe fún mi o pé wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ tún pé kẹgbà mi ò ní tó ní ẹ wá mú mi lọ sí ọ̀dọ̀ dájú Liberty ní church tá à ń gbé. Mr. Fẹ́mi ṣé o rẹ́dì láti jẹ́wọ́ àbí ká pò lórí ètò. mi ẹ ṣe mo lè parọ́ fún yín. o rẹ́dì láti jẹ́wọ́ àbí ká pò lórí ètò. mo ń jẹ́wọ́ fún yín mo ń jẹ́wọ́ fún yín. mélòó lọ bá ọmọ yìí ní àjọṣepọ̀. kan ó ti wáyé yẹn tó ti wáyé láàrin mi àti ẹ̀yìn mo ti sọ pé kíní yìí kò máa dà nǹkan burúkú máa ní ayé tí ò máa bọ̀ yorùbá yẹn gbọ́ so bí mo ṣe wá bí àtòrí pé nǹkan yẹn tó ti wáyé tó mo ti wá àṣìmọ́ bí òun ló wá fà tó àti bàbá ẹ̀ máa tẹ̀lé. so mọ̀ pé ó lóyún àbó mọ̀. sá mi ò mọ̀ pé oyún rísì tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé èmi ò mọ̀ ọjọ́ tí ó kúrò nílé. so mọ̀ pé ó lóyún àbí kò mọ̀ pé ó lóyún. wọ́gùn mọ̀ pé ó lóyún. bẹ́ẹ̀ni. o náà mọ̀ pé ó lóyún. àwọn náà mọ̀ àti ìgbà táwọn ọ̀rọ̀ chọ́ọ̀chì tí wọ́n. so kíní ijó ní tó ọba ọmọ rẹ ṣe ó ti dóyún oyún ijó ní tó ọfọmọ rẹ ó ti bímọ. nítorí ìgbà tí èmi. àní oyún ijó ní tó ọfọmọ rẹ ó ti bímọ ṣé abọ́ gbọ́ ọmọ rẹ wà ń bí o ọmọ tó ọmọ rẹ bí fún ọ wà ń bí ṣé àgbè fún ọ. kò sí etí tó lè ètò ìgbọ́dọ̀ báwọn máa gbọ́ n pé títí gbọ́ báyìí. ọmọ tí yàn bí fún irú ọmọ yẹn kí ni bẹ́ẹ̀ fi ṣe. ọmọ kan ló bí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ọmọ ti di méjì báyìí. ọmọ kan ló bí tẹ́lẹ̀ ọmọ rẹ ti di méjì báyìí ọmọ tó o bí gangan láìdé sẹ ti get set. ọmọ tó o bí gangan àtọmọtọmọ tó o bí fún ọ àwọn méjèèjì ni ìwọ ló bí ìwọ náà ló tún bímọ fún Mr. Fẹ́mi. sá. ọgbọ́rú ẹ̀rù ń jẹ̀bú. ó ṣẹlẹ̀ rí sá. ó sunkún. ọmọ sunkún lóòótọ́ yìí. ó sunkún lóòótọ́ ni o. ó wà emotional omi ń jáde lójú ẹ̀ kò pretend ó ń sun ẹkún gidi. ó wà emotional omi ń jáde lójú ẹ̀ kò pretend ó ń sun ẹkún gidi. kò jáde dáadáa kò jáde tó. kọ́ńbọ́ọ̀kì ìròyìn yìí tẹ́tí rẹ̀ ti bẹ̀rẹ̀. kọ́ńbọ́ọ̀kì ìròyìn yìí tẹ́tí rẹ̀ ti dẹ̀. onílé ẹ̀sọ́ wọn bí ẹgbẹ́ sí àlejò ìròyìn tó mú ní ṣe àtò tó mú ní ṣe hùn. ìwọ ló ó kàn ń bọ̀ ìwọ ló bí ọmọ ẹyọ kan ṣoṣo ló bí tẹ́lẹ̀ ṣùgbọ́n bùkọ́ ọ̀rẹ́ ní tòun di méjì lọ́dọ̀ ìyá àwọn ṣùgbọ́n lọ́wọ́ ọmọ rẹ ní tiẹ̀ ti di méjì. ṣé káàbọ̀ gbọ́ ọmọ rẹ kékeré tọmọ rẹ bí fún ọ tó jẹ́ àbílé kejì ọmọ rẹ gangan tó bí fún ọ. tí wọ́n bá ní èèyàn bímọ méjì ó bímọ méjì láyé ọmọ àkọ́bí rẹ ló bí èyí tó bí lé fún ọ. àwùjọ tírú eléyìí bá ti ń ṣẹlẹ̀ inú Ọlọ́run kì í dùn sí i. o fẹ́ dọ̀bálẹ̀ àbí àyè wà kí ni ká ṣe báyìí torí mo rí i pé ẹ̀rù yín bá ó fẹ́ lọlẹ̀ kẹ́ ẹ má bàa
máa dì pẹ̀lú ẹ̀ lójú ó padà. Eléyìí lágbára o. Ẹ jẹ́ microphone sún mẹ́nu ẹ̀ díẹ̀. Kí ló fẹ́ ká ṣe fún ọba ìfẹ́ mi? Kí ló fẹ́? Fẹ́ ká ṣàánú mi ní àánú ẹ̀wọ̀n mi lọ́wọ́ àánú mo fẹ́ ìrànlọ́wọ́ mo fẹ́ kó ṣàánú ayé mi. Ọmọ yìí ọmọ kékeré ọmọ rẹ kejì yìí. Gbogbo ọkọ lóye kò ó yẹ ṣẹlẹ̀ òye mi. Òye ọ bó ṣe ṣẹlẹ̀. Kí ló ọlọ́ba ẹ̀ka yẹ mú yàn kàtó tí mo ti wà lóba àdùn nǹkan bí ó ṣẹlẹ̀ rí èmi tí mo gbọ́ ọmọ ọlọ́mọ nǹkan bí ó ṣẹlẹ̀ sí mi ọlọ́ba ẹ̀ka jẹ́ àyè mú yàn. Ìdílé èdè sí. Ó lè dì ní. Èdè sí. Èdè ní kẹ́ẹ̀dì owó. Èdè náà wà. Bẹ̀bẹ̀ ọmọ náà sọ̀bẹ̀nu. Kọ́ ń júrò dò ṣáàmù tí ṣiṣẹ́ rẹ̀. Wọ́n tiẹ̀ èdè náà yín lọ́mọ sọ èdè náà wà. Ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀rín o. Àwọn èèyàn kì í mọ̀ pé ọ̀nà tí ẹlòmíì dá tí èèyàn ọ̀mọ̀gbà tí wọ́n dá èèyàn dẹ̀ ń pè fún. Torí àwọn àwà burúkú báyìí ó mú àkóbá bá orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn orílẹ̀-èdè míì náwó sí tó ń rọrùn ó wá ń le. Ìwọ ló bí ọmọ kan ṣoṣo ló bí ṣùgbọ́n gbà tó bímọ kejì àkọ́bí rẹ ló bí kejì náà fún ọ. Ọ̀rọ̀ yẹn ò ṣe é máa sọ ó dọ̀tí ó rùn ó dàbí ègún ó dàbí ọ̀rọ̀ tó ń bí Ọlọ́run nínú tó bá Fẹ́mi padà bẹ́ẹ̀ dúró mi tó wà tó bá bẹ èèyàn téèyàn gbọ́ bó ló ṣe bẹ Ọlọ́run fún ìwà ìdọ̀tí yìí báwo ló ṣe bẹ Ọlọ́run fún ìwà èérí yìí. Ọlọ́run máa tọ́ ẹ̀dá ẹ̀jẹ̀ ṣọ́ọ̀ṣì Ọlọ́run máa tọ́ ẹ̀dá ẹ̀jẹ̀ ṣọ́ọ̀ṣì. Wàá ló mọ̀ tó ọ̀dà àríjì ní church. Kábíyèsí Ọlọ́run. This is terrible. Kí lórúkọ ọmọ yìí? Iṣẹ́ Olúwa. Ó ga o. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á gbé ìpè díẹ̀ ó ṣe wà níbi tó wà yẹn ẹ jẹ́ á gbé ìpè. Oh God, this is terrible. I can't believe it is happening. Hello, sir. Ẹ káalẹ́ sà. Ẹ kú ètò. Yes, sir. Ọdọọdún ló ń pè látàkíngbàdé. Ẹ bá ń dá sí, sir. Ṣẹ̀rí kéèsì yẹn. In fact, mi ò mọ bí mo ṣe lè sọ. Because it's very, very terrible case. Very, very terrible case. Very terrible. But the deed is done already. I think the best way we can assist this guy. Number one, kò lè bí òun pé bóyá kọ́kọ́ ṣàyẹ̀wò sí brain ẹ̀ náà ṣé bọ̀bọ̀ ìwà òkè dáadáa. And again, spiritual attack. Bàbá sọ̀rọ̀ spiritual attack. Ẹ̀gbọ́n mi lè jẹ́ Oriyomi Hamzat. You know more than I. It could be either way. It could be either way. Because ó lè máa sunkún sí nǹkan máa wọ kó ló sunkún or something. Obìnrin pọ̀ ń dùn àtàwọn máa sọ pé ọmọ ẹ̀ ló wá tún jẹ́ dẹ́sẹ̀ tó máa fún lóyún tó tún máa bímọ fún. Ó tún fi bí ọmọ. Tó tún wá fi bímọ fún. Ẹgbẹ́ so kéèsì ó really need the thorough investigation kéèyàn check ìbọ̀bọ̀ yẹn dáadáa. Àná sọ̀rọ̀ kan ẹni tó bá fẹ́ bọ́mọ yẹn sọ̀rọ̀ máa ń fọ̀pẹ́ sí gbèrè bọ́mọ sùn. Bóòlù ló ṣe máa ń bẹ̀ sùn. Mi ò kọ́ bẹ ọmọ pa ọmọ mi ṣàánú mi o. Ẹ sọ̀rọ̀. Ọbẹ̀ tó sọ nìyẹn ọmọ yẹn náà ló tún sọ dákẹ́. Tí mo jẹ́ lápáta rẹ̀. O mọ tó so màmá ṣe ni tó fi lè ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ ṣébi ló sọ pé màmá yẹn. Mi ká bẹ mi. À ń gbọ́ yín sà.
ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ báyẹn ó sì tún lè máa sọ̀rọ̀ lórí ẹ̀. I think ọlọ́run ọba ló mọ ẹjọ́ dá but láti orí ilẹ̀ ìpẹ́ náà láti máa ṣèdájọ́ ara wa fún ara wa. nǹkan tó akíkẹ́ ṣe yẹn let's do thorough investigation about him and again ẹ jẹ́ kí kó sì fi náà wí ojú òfin. ọmọ tí ọmọ rẹ̀ wá bí fún yìí ibi tó kù tá a wà ọmọ bá a ṣe fẹ́ ṣe ni pé ibo la gbọ́ ọmọ yìí sí bó ni ọmọ tí ọmọ rẹ̀ tó bímọ fún ó ṣe continue life ẹ̀ níbo la gbọ́ ọmọ yìí sí. Okay, that's a very good point. Nǹkan tó ìpínkàn ní láti sọ ni pé ẹjọ́ ń bo ni ọmọ yẹn ń gbé tẹ́lẹ̀. ọmọ yẹn ń lọ gbé orphanage home. Well, my own advice on that note ó ní pé ẹ jẹ́ kọ́ ọmọ yẹn padà sí orphanage home. Ọwọ́ àti bébì tó wà lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ kó padà sí orphanage home. Ọlọ́run á fi ìkẹ́ a máa fi kẹ́ òun àti bébì tó wà lọ́wọ́ ẹ̀. orphanage home láwọn ò lè máa tọ́jú ọmọ káwọn ó tún máa tọ́jú ìyá. ìyẹn wá kù sọ́wọ́ àárín ara wa ń sìn what can we do tàfi lè assist ọmọ náà because ẹjọ́ ọmọ ọdún mélòó lọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀. ọmọ ọdún mélòó yẹ ó ní 16 years ló 16. ìjọba wo pé bóyá kán fi sẹ́nu ọ̀sẹ̀ I don't know ó lọ ẹ má bínú sàn ẹ̀ wò ó dàrọ̀ ọ̀rọ̀ ẹ lọ. hello. ẹ káalẹ́ sà. ẹ kú àárọ̀ ẹ kú ètò. yes sir. ẹ pẹ̀lẹ́ o London mo ti ń sọ̀rọ̀ Kọ́lá lórúkọ mi o. ẹ káàbọ̀ sà ẹ bá a dá sí èyí tá a tún gbégún wọ́rẹ̀ o. sẹ́rí ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o. èmi ò tiẹ̀ mọ nǹkan tí èèyàn ń sọ lórí irú ilé ìbáyìí o. ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ pe àkíyèsí yín sí. ó ní pọ̀ ọmọ tó bí ọmọ. àgbọ̀yìn dáadáa. ọmọ tí ó bímọ yẹn. ọmọ gangan. ọmọ gan ẹ ṣe jẹ́ ká sì wádìí ọmọ náà gangan fúnra rẹ̀. bàbá rẹ̀ ti ṣe nǹkan bàbá rẹ̀ fọmọ ó lè bá sùn ló náà sì jẹ́wọ́ pé òun bá sùn. ṣùgbọ́n nǹkan tẹ́mi tó ń fẹ́ ká fojú àgbà wò ń bẹ̀ ni pé ṣé ọmọ yẹn gan-an sẹ́nu bí ọmọ bá sùn níta. ń gbọ́. ọkùnrin yẹn. ok ó sọ̀rọ̀ kan sí o sọ̀rọ̀ sí microphone. kò sí anybody tó gorí àyà mi yàtọ̀ sí dáàdì. ẹnìkan kan ò gorí àyà rẹ rí yàtọ̀ sí dáàdì ẹ kó tó di pé dáàdì ẹ ṣe ń kọ́ kò sẹ́ni kankan lẹ́yìn tí dáàdì ẹ tún ṣe ń kọ́. kò sí anybody. ọmọ ti sọ̀rọ̀ o ó lóun ọmọkùnrin méjì rí yàtọ̀ sí dáàdì òun. òun torí nǹkan tẹ̀mí fi sọ nǹkan tí mò ń sọ yẹn ni pé gbogbo nǹkan tẹ̀mí fi sọ ọ̀rọ̀ yẹn sì ni pé ọ̀rọ̀ yìí mi ò mọ béèyàn ti fẹ́ ṣe é bí ẹ bá dá ọmọ yìí padà gan sọ́fánẹ́jì òmù ṣé ọmọ yìí tí kálọ́mọ ní ẹgbàá lẹ̀ lọ́hùn sí ṣé ìyá kò ní lọ́ọ́ máa wo àwọn ọmọ ẹ̀ kò ní lọ wo ọmọ rẹ̀ lọ́fánẹ́jì òmù ṣé tó bá dẹ̀ wá lọ wò ó téèyàn lè mú kí wọ́n má ronú kí obìnrin ọmọ yẹn má ronú mọ́ kó bàbá àwọn ló ń bímọ fún ni àbí báwo lè ronú kó o ti fún ọmọ àwọn lóyún ọmọ àwọn ti bímọ fóun ibi ọmọ tá a lè ṣe lórí ọ̀rọ̀ yìí o one time ìmọ̀ tá a lè ṣe lórí ẹ̀ o torí mi ò gbọ́ rí débi pé tẹ́yà bá ti gbọ́ rí òun lè yẹn lè máa sọ pé bí ẹ ti dá ẹjọ́ yẹn ní báta àwọn adájọ́ ti máa ń fi ọ̀rọ̀ ẹjọ́ tó bá ti kọjá wéra wọn. bẹ́ẹ̀ni mi ò gbọ́ rí rárá ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run bá wa gbé kábi tó bá dáa náà o. àmì o. mi lè sọ tìyẹn o lórí ó sú èmi o wàláì. ẹ ṣe mo Láìdé kí ni plan ti yín báyìí. wọ́n lọ bí àwọn ẹgbẹ́ wọ́n lọ bí àgbárí. wọ́n lọ process kọ́ńtà pẹ̀lú bàbá lérè
bàbá lérè òkì àwọn sàwágùn wọn. bọ̀bú láṣẹ sọmọ yìí gangan. kókó nù. tẹ́ ẹ bá tọ́jú àwọn síbẹ̀ yẹn nǹkan méjì ló wà lẹ́sìn ẹ tọ́ dáràn ti gbà pé òun dáràn àti rí confessional statement wípé òun ṣe lóòótọ́ òun ò sì mọ̀ pé ó doyún kó tó dọmọ ọ̀rọ̀ tiẹ̀ abúkàkànnù ọ̀rọ̀ kejì ni pé kí ni ọmọ tí wọ́n bí gẹ́gẹ́gẹ́gẹ́ torí ọmọ ègún ni tàbú tó lágbára ni ipò wo irú ọmọ wo ni ibo ni wọ́n gbé síbò ni mo sálẹ̀ pa wọ́n ti bí èèwọ̀ ni wọ́n pa báyìí ìyá tó wá bímọ náà tọmọ yẹn wá tarẹ̀ jáde yẹn ìyàwó yẹn you see tó jẹ́ sọ ìyẹn ọmọ bàbá yìí kí ni fẹ́ẹ̀tì tọmọ náà fúnra rẹ̀. ẹ mọ̀ pé ẹ̀ ń dààmú lórí ọmọ yín ẹ ṣàlàyé fún wa ní kíkún díẹ̀. UK ni mo ti meet ẹ. ẹ bá mi sọ̀rọ̀ sókè dáadáa. UK ló ti meet mi mo kàn lọ ṣiṣẹ́ ńjọ́ náà bó kàn ṣe rí mi lóru nìyẹn ó bá ń pẹ́ excuse me are you Nigeria mo ní no I'm not Nigeria ó wá ní pé bóun ṣe rí mi pé Nigeria ni mi pé kì í jọ òun ṣe dé sílùú yìí ni kì í help òun pé kí ni time tí mọ́tò máa ń pick àwọn èèyàn bí báyìí máa ní 3:45 ni mọ́tò máa ń pick àwọn èèyàn mo á sọ bẹ́ẹ̀ fún láti gbà máa bá mi ní stop ẹ̀ bá lọ ṣiṣẹ́ midnight lóru lọ báńkì bó dẹ̀ ṣe wá ó bá ń kí mi good morning máa kàn kí máa lọ gbàtọ́ ayọ́ aṣọ nípa pé òun ṣẹ̀dé sílùú ni pé sójà lòun wọ́n kó òun lọ jagun ní Indo-Soviet pé òun wá cross láti Indo-Soviet wá sí UK ni yẹn gan ló jẹ́ kí mi tẹ̀ dúró gbọ́ ọ̀rọ̀ ẹ̀ àtìgbà yẹn bí ó dẹ̀ ṣe bó kọ́ dẹ̀ ṣe máa kí mi wá ní when do you have your off máa sọ pé máa ní off ni once in a week níbi iṣẹ́ mi wọ́n á ní okay ó wá try invite mi mo wá lọ síbẹ̀ ó wá ní pé òun dẹ̀ like mi o pé bí mo ṣe sọ̀rọ̀ fóun yìí òun like pé tó wá jẹ́ lómi ni kò tẹ̀ ní dáhùn lóhùn oníṣẹ́ nìtì pẹ̀lú wọn kàn máa snob òun máa lọ ní gbanókè bá a ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn èmi ò dẹ̀ ní èèyàn kankan èmi kàn ń ṣiṣẹ́ ń tèmi pé kí n lè fi fún ìwé mi wá sí Nàìjíríà kí n lè wá máa meet up in my ends ni àtìgbà yẹn bí mo dẹ̀ ti fẹ́ bímọ ní Nàìjíríà tẹ́lẹ̀ tí mi ò bímọ ní Nàìjíríà ìgbà tí wàá dọ̀hún tó dẹ̀ di pé fún go 6 months mo kàn bleed ní máa ní mi ò rírú báyìí kan rí pé ṣé èèyàn lóyún lélẹ̀ àbí èèyàn lóyún nígbà tí mi lóyún bẹ́ẹ̀ rí wọ́n bá lọ sí ọ̀dọ̀ dókítà ibi tí mo ti ń ṣe mo kàn ṣubú ni nínú hòtẹ́ẹ̀lì tí mo ti ń ṣe mo kàn ṣubú sílẹ̀ náà tí mo wo iṣẹ́ wọn wọ́n kàn pé ọ̀gá mi ní bọ́ọ̀gá mi ṣe sáré wá ni ẹ̀ askipka tami kẹ́mi what happen bá ní pé mo kàn ṣubú ni pé mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ normally mo máa ṣe messages mi ní normal time so èmi ò mọ̀ pé mo lóyún ni ọ̀gá mi sọ pé go to hospital tomorrow go and see your GP man all right gbà tí wọ́n á lọ́njọ́ kejì ní doctor wọn sọ fún mi pé èèyàn lè máa ṣe messages kó lóyún mo ní èmi ò máa gbọ́n yẹn rí wọn all right if you don't believe me have this container o lọ sí hospital God so good as I'm just going to the tí mo fẹ́ lọ sí hospital mo kàn pàdé ẹnu bus ni yẹn dá Mr. Godwin jókòó yẹn mo kàn pàdé ẹnu bus ló bá jókòó sẹ́gbẹ́ mi ó bá ní Akẹ́mi what happened to you long time I have not seen you mo ní pé mo wà pé nǹkan kan bẹ́ẹ̀ pé I'm just going to my work so ó wá ní mo á ní Godwin ọ̀gá mi máa ní kí lọ sí hospital báyìí ó ní okay when you go to the hospital whatever they tell you come and tell me mo dẹ̀ ní okay so àtìgbà yẹn mi rí kò fún mi sísì pé kí n fi rẹ́rù ọmọ kò ṣẹ́nìtì mo á ṣàwò even gan ilé tó gbà tó wà up till now èmi ni mo bá kọ lẹ́tà sí council tó gba ilé náà ló ń gbé di ọ̀la then mo á rí girlfriend ẹ̀ mo ní who have all this yàrá kan tó lọ gbà tó máa rent yàrá kan gbà yẹn who have all this only is one of my sister mo ní which your sister you forgot that you told me pé sister wọ nìkan ló wá pé láti ìlú kan ló ti bọ́ sí UK so báwo ni sister yẹn ṣe wá jẹ́ ìyẹn dẹ̀ náà sọ ọmọ kan lọ́wọ́ wọ́n sọ fún mi pé ní pé sister yẹn pé òun fẹ́ ẹ̀pẹ̀ ní kankan bẹ́ẹ̀ wọ́n lókè àtẹ̀mídẹ̀ nílẹ̀ ọ̀gá mi ti fún mi ní Friday ó ti fún àwọn council níwèé pé she's a good person pé kan fún èmi nílé wọ́n ti fún èmi nílé èmi ti gbélé mi so
nígbà tó wá gẹ̀ẹ́tì ilé tí mo wá lọ síbẹ̀ girlfriend ẹ̀ wá bá mi dẹ́ẹ̀ mo ti wá lóyún girlfriend ẹ̀ wá sọ fún mi pé ẹni tó ní sister òun ni àṣẹ girlfriend ẹ̀ ni mi ò mọ̀ bá ní òkè bá wò níjọ́ tí mo ṣàfẹ́ bímọ don't let me prolong the matter mo fẹ́ bímọ ní hospital mo kàn mo á pé mo jọ ẹ̀ gangan níwájú wà láìtàlá súnmọ́ bí láì mo fẹ́ mu lọ jẹ́ kó bá dà ní àti mọ́ mi sọ̀rọ̀ níjọ́ Sunday yẹn bí mo kàn ṣe rí pé mi lè ṣe anything mọ́ ni bá pé Godwin I can't do anything o I'm just bleeding I'm bleeding ó wá ní all right go to the hospital bá dẹ̀ bí ṣe wà lọ mi mọ̀ pé mo fẹ́ bímọ ni because mi ì bímọ rí mi ì ṣe anything rí so ìgbà tí mo á dé hospital ní 10 minutes to 1 ni mo bímọ that was July 10 ni mo bímọ yẹn wọ́n wá gbé mi lọ sí wọ́n á pè Godwin pé mo máa bímọ pé mi ò máa mọ̀ pé oyún ni ó ní don't worry gbà tó díjọ́ kejì ó kàn wá bá mi ní hospital bó jẹ́ ṣe wá bá mi ní hospital ó bá ní pé òun fún ọmọ ẹ ní God gift what God gift ṣé bẹ́ẹ̀ yí bó ṣe máa ṣe nìyẹn ìjọ tẹ bá ti bímọ lẹ máa ń lè mọ ọmọ oníwèé I will tell my parents wọn dad ní Muslim dẹ̀ ní dad ní bá ṣáà wọ́n ṣáà ṣe funeral wọ́n sọ lórúkọ wọ́n á sẹ́ lórúkọ ẹ̀ sí mi Muslim kìíní ni dad mi ṣe ìkómọ naming ceremony that's what I mean it's a slip of tongue okay. So wọ́n ṣáà ṣe wọ́n á sẹ́ lórúkọ fún mi pé ọmọ yẹn jẹ́ Damilọ́lá ó ń jẹ́ Aisha ó ń jẹ́ Tòkunbọ̀ all right n bá fún what do you give this baby oní ìgò ṣukú òkè ṣukú ló lóun fún ìjókòó all right ó dẹ̀ gbà nígbà tá a fẹ́ lọ gba birth certificate ọmọ wọ́n máa gbórúkọ bàbá wọ́n máa gbórúkọ ìyá sínú birth certificate yẹn ó wá gbàgbé yẹn ó gbà lọ́ọ̀ mi wọ́n ní no let me have it mo ní no let me have it too so ìgbà tí èmi wá lọ síbi iṣẹ́ ó wá lọ mọ̀ọ́mọ̀ gba kíni best record baby ó wá gbà mi ò mọ̀ pé ó lo style láti gbà fún lọ́wọ́ mi ni balia all right you take her to the hospital I'm going to work if I come back I'll come and check my baby ó ní okay láti gba èmi ni mo máa ń sanwó máìdá ọmọ mi o torí èmi gbé lọ sáṣà London láti lè rí pé mi lè mójútó ọmọ every weekend máa lọ gbé ọmọ so ìgbà tó wá di ẹ̀kan náà bó ṣe wá sọ fún mi pé àwọn immigration shop wọ́n kàn wá sínú flat mi ni wọ́n ṣe wá síbẹ̀ lọ ní I want to see is you we are looking for why are you looking for me wọ́n ní is you wọ́n kàn bójú ẹ̀ báyìí wọ́n kàn ṣe wo picture mi lọ́wọ́ wọn nìyẹn because mo claim for asylum but later ni lawyer mi wá sọ pé kí lọ get married nǹkan kan bẹ́ẹ̀ máa lọ ṣe marriage tí mo ṣe kò click bá no right mo bá ní okay wọ́n wá ní you have to go to Nigeria if your husband want to marry you come back to you come and take you from Nigeria mo dẹ̀ gbà bẹ́ẹ̀ mo dẹ̀ wá sí Nigeria. ọmọdé wà lọ́wọ́ yín gbà yẹn. ọmọ ọlọ́mi lọ́dọ̀ máìdá ó wá sọ fún mani Godwin I'm going to tell them I'm having daughter here I'm having baby here ó ní don't worry Kemi don't worry I will take care of the baby don't worry 3 months time ọlọ́run gbọ́ nǹkan tí mo sọ fún yìí o 3 months time I will make sure you come back to UK mo dẹ̀ ní okay ó ní kí n má gbé ọmọ ẹ lọ kí n má jẹ́ kí n gbé ọmọ lọ mo ní why mo ní ọmọ bíi báyìí náà àwọn ọ̀rẹ́ mi tó já ọmọ ìlọ bí síbẹ̀ tó fi níwèé jẹ́ kí n sọ fún ọ pé kí n gbé ọmọ mi ní don't worry àṣé ó fẹ́ gbé ọmọ ẹ lọ mi ni mi ò mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe fún mi nìyẹn mi ò mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe fún mi nìyẹn tó fi ní kí n fẹ́ ọmọ ẹ lẹ̀ kí n má gbé kí n má sọ fún wọn kí n má disclose fún àwọn immigration pé mo ní ọmọ bẹ́ẹ̀ màá ní òkè láti gba ẹ̀mí ò gbúrò ẹ̀ ọmọbìnrin yẹn Mrs. Chifla lẹ́yìn ọmọbìnrin yẹn wá sí UK wá bá ní this picture ọmọbìnrin yẹn sọ fún mi pé kí n gbà pé kí n má wọrí mo fẹ́ gbọ́ ọmọ lọ sí ọ̀dọ̀ máìdá ni o lọmọbìnrin yẹn wá kí mi ó wá ní jẹ́ ká jọ dé ọ̀dọ̀ máìdá àdèjọ gbọ́ ọmọ lọ wá ní jẹ́ ká take picture yìí 30 years ago ọmọbìnrin yẹn ló lọ mú picture yìí fún mi o Chifla lẹ́yìn ọmọ Ìbàdàn bíbá yìí ni òun ló fún mi ní picture yìí ló wá ní Kẹ́mi don't worry a máa lọ ọ̀rẹ́ mi wá lọ sílẹ̀ ní UK ibi tí mo gbà fún tí mo jẹ́ kó gẹ̀ẹ́tì ọ̀yàn wá débẹ̀ ó wá rí kò bá lé ó wá lọ sínú kẹ́ lọ mú pẹ́ẹ̀ ó mú ìwé ó wá kọ sí pé is Aunty Kemi that say I should come and look for you where is her daughter the next thing tó máa sọ fún ọmọbìnrin yẹn ó ní àwọn olóòótọ́ ọmọ ẹ mà ti kú ó ní ọmọ ẹ mà ti kú kí ni wọ́n ń béèrè ọmọ ẹ lọ́wọ́ òun fún bá ní òkè tọ́ ọmọ ẹ bá ti kú ńkọ́ kì í ṣe ọmọ tèmi ò ní kú pẹ̀lú ògbọ́n Ọlọ́run ṣàlà ọmọ tèmi ò ní kú mo sọ bẹ́ẹ̀ fún un ọmọ ẹ wá pè mí látọ̀hún pé Aunty Kemi ṣé kí n fún ní fóònù nọ́mbà yín give it to him
ó wá pè mí ó wá bá mi sọ̀rọ̀ ó ní Kẹ́mi you are asking of Damilola pé ọ̀tá ọmọ yẹn mà ti kú mo ní ọmọ olókú mo ní kì í ṣe ọmọ tèmi ọmọ mi ò ní kú o bí kò ṣe yíyẹ o ó wá ní òkè mi mọ̀ pé bọ́ọ̀ yìí ó máa bá ṣe báyìí fún mi bẹ́ẹ̀ certificate ọmọ mi yìí ni mo fi ṣí Facebook mo kàn fi 10th of July 1995 ni mo fi ṣí Facebook mi so kò wá rí ojú mi kò rí mi ò ṣó ojú mi báyìí mo kàn ṣe àfiwé báyìí ó wá pè mí mo kàn róńtàn tó pè mí jẹ́ pé please can you show your face mo ní why kí ló ti máa ṣó ojú mi fún ẹ mi ò mẹ́rì náà I don't know you báwo ló ṣe máa ṣe ojú mi fún ẹ ó wá ní alright pé òun ní èèyàn kan ó wà Nàìjíríà pé Kẹ́mi lórúkọ ẹ̀ ó ti wá UK rí but she's in Nigeria now òun fẹ́ mọ̀ bóyá èmi náà àbí èmi kọ́ bá ní no ó ní tell me the truth wọ́n á sọ pé mi ni the next thing tó máa ṣe ó kàn bẹ̀rẹ̀ sí ní show àwọn pictures ẹ̀ yìí ó bẹ̀rẹ̀ sí ní place ó ń show ẹ̀ fún mi lórí phone after that ó wá bẹ̀rẹ̀ sí ní show pictures ọmọ mi èmi dẹ̀ ti have yẹn láti 2013 tó ti ṣe Facebook lèmi ti mú yẹn lórí Facebook kò fi lórí profile ẹ wò kí ni ọmọ mi 2013 ni mo ti mú lórí Facebook kò mọ̀ ma ní alright gbogbo bó ṣe wá send all pictures ẹ mo wá screenshot ẹ sórí phone mi nígbà tí mo screenshot gbogbo everything sórí phone mi mo ṣe wá lọ print out gbogbo pictures mo lọ print out débi pé ọmọ gan ti change orúkọ ọmọ ti di ó ti ṣèyàwó fún last year ní September last year ó ti ṣèyàwó fún wọn ní níbo ni bóyì ti rí ọmọ ìyá tó gbé fún ọmọ yìí tó ṣèyàwó fún mi wá bá sọ kankan mọ́ gbà tó wá di 11th of May máa ní alright gbogbo ọ̀rẹ́ mi sọ pé béèrè ọmọ ẹ lọ́wọ́ ẹ why are you talking to me mo ní kò bá mi sọ̀rọ̀ láti gbà tí mo ti sọ pé èmi ni mo ń jẹ́ Kẹ́mi kò bá mi sọ̀rọ̀ mọ́ ó wá ní kí n béèrè ọmọ mi lọ́wọ́ bá béèrè Godwin where is my daughter ó ní which your daughter you asking me ọmọ tí ó ti kú láti kékeré lèmi tún béèrè lọ́hùn who is this why are you showing me all this àwọn pictures tó wá sẹ́ẹ̀ fún mi kọ́ ta ló ṣé mi ní bọ́ dá ọmọ mi mọ́ ni èmi lọ́mọ mi jọ so you can't tell me pé ọmọ ẹ kú o kò bá mi sọ̀rọ̀ mọ́ láti May 11 ló ti bá mi sọ̀rọ̀ mọ́ èmi ló dẹ̀ bá sọ̀rọ̀ mọ́ ọmọ ọ̀rẹ́ mi tó wà ní UK lọ sọ fún mi pé kí n lọ sí Oriyomi mi ever gbọ́ bí rí mi ò mọ bí rí ọmọ ọ̀rẹ́ mi á sọ fún mi dà about 4 ìtọ́ àlọ́ Amẹ́ríkà náà 4 gbàtàlájì lọ sí London ọ̀hún àti àbúrò ọ̀rẹ́ mi wọ́n ya picture ó wà lórí fóònù mi pé ó sọ̀rọ̀ pé ọ̀rẹ́ àti nǹkan pé ó bí wọn sí UK bíbá nǹkan ọ̀kan bẹ́ẹ̀ bá ní ọ̀rẹ́ máa wá so òun ni mo fi wá mi mọ́ láti last year ni mo ti wá síbi báyìí o kó tó di pé mo ṣe rí láti last year ni mo ti wá. So ẹ jọ̀ọ́ help me mi ò lọ́kọ mi bí ọmọ ẹnìkan ni mo bí wà láìpẹ́lá ìsúnmọ́ bí láì mi ní kọ́kọ́ mi ìfọkọ̀ ńgbà tó sọ fún ọmọ ti kú mo kàn ronú yẹn ni even gan náà mo ní accident ẹ wo gbogbo ara mi mo last 2 years mo lò lọ hospital wọ́n gbé mi wẹ̀ fún ni wọ́n fìdí mi lóúnjẹ ni. mama emma ti lé 60 báyìí. no mi ti 60 yeah. going to. no I'm yes 60 May 2nd. okay. ǹjẹ́ máa kún. máa pé 60. bẹ́ẹ̀ni. wow. mi ní èèyàn kankan mi fọkọ mo rò nípa ọmọ mi bọ̀ ló ṣe máa sọ fún mi pé ọmọ mi kó o sọ fún mi pé kí n fọmọ lẹ̀ mo á fi lẹ̀ fún ẹ wọ́n lọ sí pati ọ̀rẹ́ mi kan ó kàn ní Kẹ́mi wá àwọn ará London kan fẹ́ ṣe pati ní Agidigbo tẹ̀ mo bá lọ bí mo ṣe rí girlfriend yẹn bẹ́ẹ̀ nìyẹn ó bá pè mí mọ́mì àǹtí Kẹ́mi mọ́mì òkè ṣukú bá dẹ̀ bójú ẹ̀ ó ní ẹ̀jẹ̀ gbàgbé ọmọ mo ní báwo ló ṣe máa gbàgbé ọmọ ṣe ṣáàrí pé wọ́n deport mi ni mi ò mú anything aṣọ kòṣo tó wà lọ́rùn mi ni mo mú dé Nàìjíríà mi mú kankan níwájú Ọlọ́run àti èèyàn. yẹ́ ò ní ẹ̀ mà. It's about 28 years. 28 years ago. Yes, because someone me just how many years lẹ́lò ní UK then? mo ti lò 12 years. nígbà yẹn. bẹ́ẹ̀ni. wow. ọwọ́ rẹ̀ máa sọ fún mi pé okay bó ṣe wá bá mi sọ̀rọ̀ kan ní ó mú ọmọ yẹn wá sọ́dọ̀ òun ó mú ọmọ mi wá sọ́dọ̀ òun girlfriend ẹ̀ mo jẹ́ ògìdàn ló ń jẹ́ ó ní ó mú ọmọ mi wá sọ́dọ̀ òun ó ní sọ́ nílé ọkàn wa mọ́ ọmọ ẹni ó lóun lọ sọ́dọ̀ brother òun bí èèyàn ṣe fojú rí ọmọ mọ́ nìyẹn n bá pàrà lé yẹn fún 3 weeks ní Ìkẹjà lálàdé close mi ò rí bá wo tèmi Ọlọ́run ló bá mi arrest ọkọ ẹ̀ ló jẹ́ kó rí mi ní Facebook tó fi bẹ̀rẹ̀ sí ní show àwọn pictures àtòun gangan
àtìgbà kò bá mi sọ̀rọ̀. Ìgbà tí mo wá pe ọmọ yẹn nù ketra ni ọmọ yẹn, mo wá pe ọmọ yẹn wà ní Port Harcourt. Presently. Yes. Wow. She's in Port Harcourt. Mo wá pe ọ̀rẹ́ mi kan pé jọ̀ọ́ bá mi pe gẹ́ yìí pé a fẹ́ gbé event pé a fẹ́ ṣe wedding kankan bẹ́ẹ̀ fún one of our daughter. Ìyẹn bàbá ó ní I'm not in Lagos. Ó ní where are you people? Ọ̀rẹ́ mi máa sọ pé òun wà lẹ́kọ̀ọ́. Ó ní no, I'm in Port Harcourt. I can't do that over. We kà lọ wá ní Èkó Bàdókè. Port Harcourt ni ọmọ ẹ wà. Port Harcourt ni ọmọ yìí wà. Wà á tẹ́tí pé nọ́mbà ẹ̀ wá ń kọ́ nọ́mbà ọmọ yẹn ń kọ́. Mo mú ibi tó ti sẹ́ẹ̀dẹ̀ fún mi, mo mú nọ́mbà ẹ̀ bí. Wọ́n wá ń pe ọmọ yẹn ní ìsìn náà kò. Ọmọ ẹ ó ti bá mi lórí kò dẹ́gbẹ́ fò mi. Pèlè mọ̀ pé Godwin ló máa bọ́ ẹ̀ máa ẹ̀ ló máa sọ. Àwọn náà pè mí báyìí náà o kò dá wọn lóhùn náà. Wọ́n sọ bẹ́ẹ̀. This Godwin àbí Ikeju. Yes, yeah, Njoku. Yes. But presently wọ́n ṣì wà ní. Ó wà ní UK. Bẹ́ẹ̀ sà. Ó sọ fún pé March ló ń padà sí UK. March ọdún yìí kó tó di pé ó rí mi ní April 23rd. Yeah. Mr. Godwin Njoku àbí tẹ́ pé. Bẹ́ẹ̀ sà. Mr. Godwin Njoku. Sá níbo ni wọ́n ń gbé ní UK? Peckham. Bẹ́ẹ̀. Ẹ̀yin NHS ló ti ń ṣiṣẹ́. Ẹ̀yin olólùfẹ́ wa ní UK ní Peckham. Ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ yín. Ẹ̀yin olólùfẹ́ wa ní UK tẹ́ wà ní Peckham. A nílò ìrànlọ́wọ́ yín. Ó súnmọ́ kẹ́ ẹ mọ̀ Mr. Godwin Njoku tí wọ́n ń ṣiṣẹ́ ní NHS ní Peckham ní United Kingdom. Ẹ jọ̀ọ́ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. A fẹ́ fi fọ́tò ọmọ yẹn a fẹ́ fi hàn. A fẹ́ fi hàn. A ti fẹ́ fi hàn báyìí. Fọ́tò ọmọ yẹn a ti fẹ́ fi hàn báyìí. Ṣùgbọ́n ẹni tẹ́ wà ní àwọn ni. NHS, okay. Tí wọ́n ṣì wà ń bẹ̀ báyìí. Ó wà bẹ́ẹ̀. Ṣé Mr. Godwin Njoku Peckham ni wọ́n ń gbé ní United Kingdom. Wọ́n ń ṣiṣẹ́ ní NHS. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ wà níbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ kẹ́ ẹ kàn sí wa níkànnì Agidigbo 88.7 FM pẹ̀lú nọ́mbà wa 08079226335 08079226335 o nọ́mbà tẹ́lẹ̀ fi kàn sí wa lórí ọ̀rọ̀ Mr. Godwin tí wọ́n ń gbé ní Peckham tí wọ́n ń ṣiṣẹ́ ní NHS ní United Kingdom. Èwo ló pọ̀? Ẹ gbọ́ ṣé ní Peckham gangan ní NHS yẹn wà bíbo? No, NHS wà everywhere. Àwọn tó máa sanwó fún ọmọdé. Ti bo ni ṣé ti bo ni ó ti ṣiṣẹ́? Ẹ̀yin ò mọ̀. NHS ló bẹ́ẹ̀ ni mi ò mọ̀ NHS ló ti ń ṣe. Àwọn pictures tó snap tó send sí mi lọ́wọ́ ilé. Okay. Okay. Ẹ wá jẹ ìta máa wá ṣe lélẹ́yìn. Yes. Òní ní 10. Yes. Ẹ jẹ́ ká wò ó tó máa ṣẹlẹ̀ ní throughout next week tí a bá rí way out tá a bá rí green light. Yes. Nípa Mr. Njoku. A máa wo tó máa ṣẹlẹ̀ ní week tá a fẹ́ mú yìí throughout next week tí a bá ti wá rí tí a dẹ̀rẹ́ nìkan kan pè wá lórí ẹ̀ tá a gbọ́jẹ̀ kankan ó ṣeé ṣe ká wá padà wá mú fọ́tò ọmọ yẹn náà wá fún àwọn tí wọ́n bá mọ̀ tí wọ́n dẹ̀ rí ọmọ yẹn tó sọ pé presently ọmọ yẹn ti wà ní Nàìjíríà
ní Port Harcourt tí wọ́n ní ó ń ṣe ketra yeah ketra ibẹ̀ ló wà presently a máa wò títí di next week yeah a máa wò títí di next week yes títí di next week a máa wò tábà wá rí green light kankan yes 08079226335 ní nọ́mbà tí àwọn kan mà ti ń pè ṣé ẹ mọ̀ hello sir ẹ kálẹ́ o. Mr. Seun láti UK ló ń sọ̀rọ̀. Mr. Seun láti UK yes sir. Roma yẹn. bẹ́ẹ̀ni. bọ̀m̀bọ̀ yẹn ló ṣe set up fún wọn tó fi padà sí Nàìjíríà. plan work ni. plan work ni. èmi bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀rẹ́ tán lè gbọ́ UK ò dáa ni tó bá dáa ó yẹ kó ti lò alámọ̀rọ̀ yìí fún àwọn ọlọ́pàá. tipẹ́tipẹ́. ọ̀kan tẹ̀mí lè ṣe fún wọn ni pé mo lè bá wọn gẹ́ẹ̀tì email àwọn ọlọ́pàá níbí àti kọ́ńtàtì wọn káwọn àwọn ló wá máa pè wọ́n pé tó báyìí báyìí ṣẹlẹ̀ wọ́n á tẹ̀sí kéèsì yẹn lọ sẹ́yìn wọ́n á fi wọ́n ọmọ yẹn jáde wọ́n á jẹ́ gbé ọmọ yẹn jáde because tí wọ́n bá ṣe yẹn kálukọ bí ẹnu tó máa yẹ ti pẹ́ bì wọ́n á kó wá tí wọ́n ti máa ní àwọn líìkì tó dẹ́ pé àwọn ẹ̀ máa sá fún pé kó má bàa fi tiẹ̀ kó bá àwọn but that is the only way tó lè fi rí ọmọ yẹn fast. wọ́n máa náà ti gbé bíbí. bẹ́ẹ̀ni. ẹ̀kọ́ báyìí ló jẹ́ ṣẹlẹ̀ èmi á bá wọn ọlọ́pàá sọ̀rọ̀ wọ́n á fún wọn ní wọ́n ṣe lè contact wọn then wọ́n á náà rí gbogbo story yẹn they will go back to the case file again padà níbẹ̀ yẹn wọ́n á trace máa yẹn padà then ó máa produce ọmọ yẹn. ẹ̀ma yẹn tó ń gbọ́mọ sí lọ́dọ̀ òun náà mọ̀ nípa ẹ̀ because tí ò bá mọ̀ nípa kò yẹ kó release ọmọ yẹn without woman. ẹ ṣe gan. kò yẹ kó release ọmọ yẹn. without her consent ó yẹ kó nígbà tí ẹ pé ìyá ẹ ń lọ ṣé ẹ̀yin ò fi nọ́mbà ẹ fi information yín lẹ̀ ni níbi tẹ́ gbọ́mọ sí gbà yẹn. information mi wà bẹ́ẹ̀. bọ́s ó yẹ kó lè pè màmá. ọ̀rẹ́ mi kan ti lọ sí Lushan police Peckham Drive police station ó ti lọ report case níbẹ̀ but wọ́n sọ fún pé tí ò bá ti lè tí ìyá ọmọ yóò bá ti sí níbẹ̀ pé kò sí nǹkan tí ọmọbìnrin lè ṣe. from embassy gan lọ́tún ní kí wá síbi báyìí from embassy kí wá bí. ọ̀dọ́ kí ẹ máa ń dà yẹn yóò sí àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ ìjọba di ní wọ́n ṣọ̀rọ̀ máa ilé ẹ̀kọ́ wa. no ọmọ yẹn tẹ ọmọ yẹn wà ní ọmọ yẹn wá sí Nàìjíríà báyìí ó wà Nàìjíríà báyìí. ìtẹ́rí tó máa ti fún máa yẹn version bíi tí ò ráyè ṣiṣẹ́ ó máa produce ọmọ yẹn. wọ́n máa ti fún version bíi tí ò ráyè ṣiṣẹ́ the only thing tó lè ṣe pé kọ́ láìtì embassy ṣẹ́rí gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì bíi they work hand in hand kò dàbí kọ́lọ́ba tún ti ìlú Nàìjíríà wá ṣe dáadáa ni. tẹ bá sákò ní ọ̀dọ̀ ọlọ́pàá àmì máa tún síta even àwọn dókítà kan tó lè ṣe anything wọ́n ní láti kọ̀ǹtàtì àwọn ọlọ́pàá pé ṣẹ́ni yóò ní rẹ́kọ̀dì burúkú even àtúbọ̀ àwọn ti gbé UK náà kẹtọ́ lè gbalé ẹ gbọ́dọ̀ ní right to work even irú ọ̀gá wọn sì táwọn òṣìṣẹ́ lọ́dún ẹ̀ káwọn ọ̀rẹ́ wọn bá wọn wọ́ ọ̀gá wọn yẹn wọ́n gba kọ́ńtàkì ọ̀gá wọn kó fi sí wáta tó kù tí yẹn bá ti bá wọn tébù kéèsì yẹn padà àti tí màá yẹn bá ti wá kú inú ìbọn tí ò bá yìí sí ìpè tó bá bá wọn tébù kéèsì yẹn padà 50 years case òyìnbó máa ń visit padà as fresh case. kò sí problem sir. ẹni ṣáàdùmáńdà will now be the one that to because wọ́n ti máa pe woman yẹn ṣáàdùmáńdà yẹn wọ́n ti máa wà bẹ́ẹ̀ pé why do you release this girl why do you release her for ọlọ́pàá lẹ́sẹ̀ máa yẹ release her for.
ok kò sí problem a máa máa expect máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn program sir mama ẹ dìde ẹ lọ rè dúró dè wá ń ta gbogbo àwọn information tó bá yẹ ká gbà lọ́wọ́ yín àti tó bá yẹ ká ṣe àjọ máa ṣe lẹ́yìn ètò ẹ ti gbọ́ ẹ dìde.